kábíyèsí ajúbà ìbákọ́dá ayé ìbáṣẹ̀dá ọ̀run ọba àwọn ọba olúwa ó ṣé adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Oòduà nílé lóko lẹ́yìn òde. Mo kàn fẹ́ sáré ṣe fídíò yìí ni kí gbogbo wa lè mọ ìdí tí a ṣe ń jà láti wípé a fẹ́ gba ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo èèyàn ọmọ Yorùbá àtàtà tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lọ́tùn lósì ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá tí ẹ dẹ̀ ti ń gbọ́ wa. Gbogbo yín pátápátá la kí o, gbogbo yín pátápátá la kí. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share ètò yìí, ẹ máa bá wa pín, ẹ máa bá wa share, ẹ máa bá wa like. À ń sọ̀rọ̀ nípa Yorùbá nation, à ń sọ̀rọ̀ nípa Yorùbá nation. Àwa tí a ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ̀ mọ olóòtú ètò Lady Best ló ń sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ wá, gbogbo yín pátápátá náà la kí ẹ káàbọ̀. Gbogbo wa là ń sọ̀rọ̀ pé a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá. Ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ kí gbogbo wa kí a rí o, because ọ̀pọ̀lọpọ̀ rò bóyá a ò mọ nǹkan tá à ń ṣe nígbà tá à ń pariwo wípé Yorùbá ní láti dúró, àwọn ọmọ Yorùbá a ní láti ṣe kí ni, a ní láti dúró. Tẹ́ bá ń wo ibi báyìí tí mo wà yìí, ẹ rò bóyá wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni. Òun ni mo ṣe ń fi hàn wá yìí o, òun ni mo ṣe ń fi hàn wá. Mo dẹ̀ tún sì máa ṣe a lot of this àwọn fídíò yìí kó gbá lè mọ àwọn ìdí tá a ṣe ní láti máa gba ilẹ̀ Yorùbá, àwọn nǹkan tó yẹ ká máa ṣe, tó yẹ kí àwọn ìjọba Nàìjíríà máa ṣe tí wọn ò ṣe fún wa. Ẹ máa wò ó, òkè nìkan láṣì wáyé, a ò tí ì dé sálẹ̀ o, gbogbo ibẹ̀ la dẹ̀ máa ṣì mú yín dé, gbogbo ibẹ̀ la ṣì máa mú yín dé tí gbogbo yín máa rí ṣẹ́rí. Páàtì kan rèé o, àwọn páàtì kan rèé lẹ́ ń wò yìí o. Parking place níbí báyìí o, shopping place níbí, supermarket níbí, ṣẹ́ ti rí. Ẹ ti rí bí wọ́n ṣe páàkì mọ́tò lọ bí ilẹ̀ bí owó, ṣẹ́ ti rí. Parking space ní gbogbo ibi tẹ́ ń rí yìí o. Kí ni nǹkan tó dé táwọn ìjọba Nàìjíríà ò lè ṣe léyìí fún wa? Ṣáfẹ́ ní a ò lè ṣe ni àbí a ò mọ̀ ṣe? Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share ètò yìí, ẹ máa bá mi pín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá mi share, ẹ máa bá mi pín. Òkè nìkan la wà yìí o. Parking space lẹ́ ń wò yìí, parking space yìí òun lẹ́ ń wò yìí. Bó ṣe máa mú wa wọ inú àwọn shopping kinní yẹn gbogbo wa la máa rí. Tá a bá wá ń sọ wípé a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá, ìyà ti pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa kì í ṣe pé bóyá àwọn tó jẹ́ wípé wọ́n wà ní ilẹ̀ Yorùbá wọn ò mọ ohun tí ó tọ́, àmọ́ ìyà ti jẹ orí everybody, kò tiẹ̀ jẹ́ kí wọ́n máa think right mọ́. Ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ wò ó, ẹ máa wò ó. Ṣé bẹ́ẹ̀ ṣe rí bíbá, ṣé bíbá yóò rẹwà tó? Àmọ́ gbogbo ti Nàìjíríà rádaràda yàmàyàmá ni gbogbo wọn máa ṣe. Rádaràda yàmàyàmá ni wọ́n máa ṣe. Tẹ́ bá débi ẹ máa rò bọ́n ta mọ́tò ni, wọ́n ò ta mọ́tò o. Mo sì máa mú wa gbogbo supermarket òkè láwà yìí o. Tí nẹ́tíwọ̀kì bá wà nísàlẹ̀, tá bá ti ń lọ sísàlẹ̀ náà, mo máa ṣe kíni, mo máa ṣe fídíò yẹn, gbogbo wa la máa rí. Ẹ máa wo, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín ètò yìí. Ṣé ti rí? Ṣé ti rí? Èmi àti sísítà mi kan á jáde ní àárọ̀ yìí. Inú bí mi gan láàárọ̀ yìí ló jẹ́ kí n sáré wọ online. Ìrọ̀lẹ́ ló yẹ kí n ṣètò lénìí. Èmi àti sísítà mi kan jáde ní àárọ̀ yìí. A wá ń sọ̀rọ̀ lórí wípé ẹ máa wo ibi parking space yìí. Ṣé rí ibẹ̀ yẹn, nǹkan tí wọ́n ṣe ní ibẹ̀ yẹn, wọ́n kàn rọra ń páàkì báwọn èèyàn ṣe ń páàkì ni. Tó bá ti páàkì mọ́tò ẹ síbẹ̀, ó máa gba owó. Tá a bá ń create àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní orílẹ̀-èdè Yorùbá, a tún máa fi make more money, a máa fi pèsè iṣẹ́ fún àwọn èèyàn. Pé òkè ó kọ̀ páàkì mọ́tò ẹ síbí báyìí, 1 naira ni fún 1 hour. Sister, ṣebí 1 naira ló gbà fún 1 hour? 1 naira, 1 hour, 1 naira. Ṣé okay, for example, ṣe ká wá ṣe wípé okay o. For example, sin ká wá ṣe wípé òkè o, èèyàn bíi 20 àbí 30 ni wọ́n fẹ́ park sílẹ̀. Kẹ́nìkan ni wọ́n wá lò bíi 5 hours. Kí mi lò òkè o, kí mi lò 3 hours, kí mi lò 4 hours. Ṣé mọ iye tí yẹn jẹ́? Ṣé mọ iye tí wọ́n make ní owó ní èdè ní ibẹ̀ yẹn? Ṣé mọ iye tí wọ́n make ní owó? Ara àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀, ó ní iye tí wọ́n fún wọn. Ó ní iye tí wọ́n fún wọn. Ṣé ti rí panorama? Rome la wà yìí o. Mo sọ fún yín láti last week ni mo ti rìnrìn àjò lórí ọ̀rọ̀ rally June 12 tá fẹ́ ṣe ní Italy bíbáyìí. Láti last week ni mo ti rìnrìn àjò kúrò ní city ọ̀dọ̀ ti tèmi. Panorama lórúkọ tí wọ́n pè bíbáyìí. Òkè láṣì wà yìí, mo sì máa mú wa lọ sí ìsàlẹ̀. Ẹ̀yin náà ẹ wò ó, ẹ wò ó. Ìyẹn lẹ máa rí ọjà lọ́jà. Mo sì máa tún mú wa lọ tí bóyá ọ̀la àbí tí n bá tún jáde síta. Ẹ rí ọjà, ẹ rí bí wọ́n ṣe kọ́ ọjà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n á máa kọ́ hotel, wọ́n á máa kọ́ churches everywhere, kò síṣẹ́. Tẹ́ bá rí bí wọ́n ṣe kọ́ ọjà yẹn, èèyàn mọ iye tó máa make. Wọ́n á tún máa fi yẹn pèsè iṣẹ́ fún àwọn èèyàn.
àmọ́ àní ṣe kàkà ká ṣe yẹn àpò wọn ni wọ́n bá máa dùn, wọ́n bá máa jalè, wọn ò ní ṣe ohun tó tọ́ sílùú. Ẹ wá ní ká má gba Yorùbá nation, ẹ ní ká má gba Yorùbá nation. RIP wọn Nàìjíríà. Ẹ ṣeun bàbá mi, bó ṣe máa rí nìyẹn, ìdí tá a fi máa ń rò wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ilé ṣì ń bílíìfù nínú wọn Nàìjíríà ni wípé wọn ò jáde sí gbòòrò, wọn ò rí gbogbo nǹkan tó yẹ kó máa rí, wọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀, bírú àwa tá a wà lókè òkun sí lámọ̀ gbogbo àwọn àǹfààní tó yẹ kí aráàlú kó máa jẹ. Àwa tá a wà lókè òkun á mọ̀ pé bó ṣe yẹ kí kíní ìrí rèé torí pé wọ́n ti jáde. Kẹ́ wá máa wo gbogbo àwọn ìjọba burúkú yẹn, àwọn ìka ènìyàn, àwọn ìka ìdá, àwọn olè, àwọn ọ̀fọ́n. Ṣé báwọn náà ń wá sókè òkun, wọ́n dẹ̀ rí bí gbogbo ẹ̀ sì ṣe rí. Wọ́n wá sí òkè òkun, wọ́n rí bí gbogbo ẹ̀ ṣe rí, wọ́n rí bí everywhere ṣe neat, wọ́n rí bí everywhere ṣe neat, wọ́n rí bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn nǹkan níbí báyìí létòlétò. Àmọ́ ìkà ni wọ́n, nítorí pé kí ni? Nítorí ohun tí wọ́n fẹ́ jẹ kò jẹ́ kí wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Nítorí wípé ìwà ìkà, ẹ já wọ ọbẹ̀ yẹn, a ṣì ń padà bọ̀. Ok, ẹ máa bá wa ká lọ o, mo ṣì wá ń bí omi tí kúrò o, a fẹ́ lọ sísàlẹ̀. Ṣé understand? Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà nílé, wọ́n wò pé gbogbo àwọn tí wọ́n ń ṣe agitation Yorùbá nation nìyí, wọn ò mọ nǹkan tí wọ́n ṣe. Àmọ́ nǹkan tá à ń ṣe, àmọ́ àwọn ohun tó yẹ kí ilẹ̀ Yorùbá kí wọ́n máa jẹ gẹ́gẹ́ bí àǹfààní àwọn ọmọ Yorùbá. Pẹ̀lú gbogbo nǹkan tá a ní, kò yẹ kí ìyà kó máa jẹ wá àtọ́. Pẹ̀lú gbogbo nǹkan tá a ní, kò yẹ kí ìyà máa jẹ wá, but wọ́n fi ìyà jẹ wá tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àwa la dẹ̀ ní láti jà ìjà yìí fúnra wa. Máa fi hàn, ìsàlẹ̀ là ń lọ báyìí. Ìsàlẹ̀ là ń lọ báyìí, a ṣe ń padà bọ̀ wá sókè bọ̀. Mo tún fẹ́ fi pákìnì ìsàlẹ̀ yẹn, mo fẹ́ fi hàn wá ni. Àwa la mọ ìyà tá à ń jẹ. Ẹjọ́ gbẹ̀yìn tẹ́ bá ṣẹ̀ ń wọlé, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín. Ẹ̀yin náà ẹ wò, look at car park, chai. Kí lẹ sọ yìí? Ẹ wò, another floor la tún lọ yìí. Another floor la tún lọ nísàlẹ̀. Supermarket ní gbogbo bí o, wọ́n ń ṣe shopping bí ni o. Wọ́n ń ṣe shopping bí báyìí ni o. Ẹ wo ọ̀nà bó ṣe tẹ́ lọ. Ẹ wo ọ̀nà. Ẹ wo gbogbo àwọn òkè, àwọn step tẹ́ ẹ rí lóríṣiríṣi yẹn. Parking ló kún gbogbo bẹ́ẹ̀ o. Parking òun ló kún gbogbo bẹ́ẹ̀ o. Ẹ wòran. Ẹ wo parking space. Look at everywhere. And we are in Nigeria suffering as if tomorrow no day. Bí àṣà àwọn ọmọbìnrin. Ẹ wo everywhere bó ṣe neat. Àgbà àwọn ìjọba yẹn dẹ̀ ń wá síbi àwọn olórí burúkú tó wà ní orí ipò. Wọ́n wá sí òkè òkun, wọ́n rí bí everything ṣe rí. Àmọ́ nítorí wípé olè tí wọ́n fẹ́ jà, nǹkan tí wọ́n fẹ́ ṣe kò jẹ́ kí wọ́n ṣe ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe. Kò yẹ kó ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe. Ẹ wòran o, ìta ló ńlẹ̀ ń bí báyìí, òun lẹ̀ ń wò yìí o. Amẹ́ríkà kọ́ la wà o, Italy la wà o. Italy la wà ń bí báyìí o. Ṣé ti rí? Ẹ wo bó ṣe ṣe everything létòlétò. Ṣé ti rí everything? Ẹ ti rí everywhere bó ṣe fine. Ṣé inú èèyàn ò ní dùn pé ìlú mi leléyìí o? Inú èèyàn ò ní dùn kéèyàn máa sọ pé ọmọ ìlú báyìí ni mí. Mélòó nínú wa ló wà lájò tó lè fi ọwọ́ sọ̀yà wípé Nàìjíríà ni mí? A tún ti ń lọ síbòmí o. A ti ń kúrò bí báyìí o. Another parking space la tún lọ yìí o. Kẹ́ ẹ máa wò ó. Ẹ wo gbogbo òkè yìí, parking space ló kún gbogbo àwọn step tẹ̀ ń rí yẹn o. Ó ní bí wọ́n ṣe ṣe àwọn ọ̀nà yẹn tí mọ́tò ń gun òkè lóríṣiríṣi. Another parking space la tún ti dé yìí o. Ẹ wo bí wọ́n ṣe gbogbo ẹ̀ létòlétò. Ṣé ti ń rí? Ẹ̀yin èèyàn mi nílé, a ní iṣẹ́ láti ṣe. This is another section. Ṣé ti ń rí? A ní iṣẹ́ láti ṣe o. Ṣé ti ń ríran? Ṣé ti ń rí? Ṣé ti ń rí? Ṣé ti ń rí? Ẹ wo everywhere. Look at it. Ṣé kò wò yẹn? Ṣé inú yín ò dùn? Ẹ wo everywhere. Ẹ wòran. Ẹ wò.
ẹ wò ẹ̀yin náà ẹ wò àwa wítọ̀ àwa kan sọ pé a gbúdọ̀ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn kan ní rárá ṣẹ́yìn náà rí same thing here in Dubai wherever is everywhere is very neat. I'm telling you ẹ wòran ẹ wo everywhere kẹ́dẹ̀ máa wo gbogbo bí wọ́n ṣe ṣe ọ̀nà yìí ó níbi tó máa gbà wọlé ó níbi tó máa gbà jáde ó kò lè wọlé kó páàkì anyhow ó lè wọlé kó park anyhow. This is another place o ẹ wòran ó lè wọlé kó kọ̀ sọ pé o fẹ́ park anyhow pẹ̀lú bí wọ́n ṣe gbogbo kínní ẹ̀rí àwọn àárò lóríṣiríṣi nílẹ̀ ńlẹ̀ ṣẹ́ ti rí àwọn àárò lóríṣiríṣi nílẹ̀ ńlẹ̀ ẹ̀rí A ẹ̀rí parking B ẹ̀rí C ẹ̀rí D everything létò òun ni wọ́n ṣe everything níbí tá a bá gba ilẹ̀ Yorùbá tá a bá ṣe gbogbo eléyìí ṣé nǹkan tó léèwọ̀ jù ní fún wa láti ṣe ni àwọn gọ́ọ̀mẹ̀ntì tẹ̀dẹ̀ ń wò yẹn mọ̀ ọ́n torí táwọn náà bá wá sókè òkun àwọn náà rí bí wọ́n ṣe ń ṣe ẹ wo gbogbo àwọn òkè tẹ̀ ń wò yẹn parking space náà ni o ẹ wò ṣe rí gbogbo àwọn steps tẹ̀ ń wò lókè yẹn ṣe ti ń rí ẹ ti ń rí bí wọ́n ṣe ṣètò gbogbo ẹ̀ kí ló dé táwọn ò lè ṣe bẹ́ẹ̀ ṣáfẹ́ sọ pé a lè ṣerú eléyìí lọ́dọ̀ tiwa ni a lè ṣe àmọ́ gbogbo bí tó yẹ kí wọ́n náwó sí wọn ò náwó síbẹ̀ a ti ń jáde síta a ti ń lọ sókè padà gbogbo bí tó yẹ kí wọ́n náwó sí wọn ò ná owó wọn ò ná síbẹ̀ wọn ò náwó síbẹ̀ ẹ̀yin náà á rí wípé gbogbo àwọn tí wọ́n wà ní ibi ìjọba yẹn tí wọ́n ń ja olè tó rọ́ọ̀fọ́n ní gbogbo wọn ìgbà táwọn náà rí bí òkè òkè ṣe dùn kí ló dé tó pé wọn kì í dúró sílé ẹ tún wà another parking la tún ti wà yìí o ní supamákẹ́ẹ̀tì kankan náà ní gbogbo lẹ́tí ń rí gbogbo àwọn kinní yìí o shopping kan lẹ́tí ń rí gbogbo àwọn eléyìí o shopping kan òun lẹ́tí ń rí gbogbo àwọn nǹkan tá à ń fi yàn yìí o shopping kan lẹ́tí ń rí o tí wọ́n ti ń ṣe gbogbo ètò parking lóríṣiríṣi o kò ṣe pé bóyá wọ́n páàkì sí títì bíi ti Nàìjíríà o ṣẹ́yìn náà ti ń rí ẹ̀ ń rí everywhere ẹ̀yin náà ti rí ìdí táwọn wèrè àwọn ìjọba Nàìjíríà tí wọ́n ṣe kí ń dúró sílé tó fi máa ń travel kiri torọ́ mọ̀ wípé òkè òkun ìgbádùn wà ìdáàbòbò wà everywhere safe ṣẹ́yìn náà ti ń rí wọn ò ní dúró sílé nítorí ìbàjẹ́ tí wọ́n ń wò nígbà téèyàn ò tó lé dáadáa báwo ló ṣe fẹ́ dúró sílé ẹ wá máa lọ ẹ máa jáde síta ẹ máa travel ẹ fi lé yín sílẹ̀ mo sì máa mú wa rìnrìn àjò gan o torí ọ̀rọ̀ Yorùbá nation yìí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni in fact tẹ́ ẹ bá wo àwọn hospital kan ẹ máa bá Nàìjíríà sunkún ni ẹ̀yin èèyàn mi nílé tí ẹ bá wọ àwọn hospital kan ẹ máa bá Nàìjíríà ẹ máa bá wọn sunkún ni pé kí ló dé táyé Nàìjíríà wá bàjẹ́ tó báyìí kí ló dé tó bàjẹ́ fún Nàìjíríà tó tó eléyìí ẹ máa bá wọn sunkún ni pé kí ló dé ṣe bí èèyàn ni àwọn tó ṣe kinní yìí ṣé wọ́n jábọ́ látọ̀run ni ebi àwọn èèyàn bíi tiwa rèé èmi àti ìyá mi yìí ń sọ̀rọ̀ bọ̀ ńgbà tá à ń drive bọ̀ wípé ẹ wo bí ọ̀nà ṣe tẹ́ lọ gbogbo àwọn tí wọ́n ṣe contractor àwọn tó jẹ́ wípé iṣẹ́ contractor ni wọ́n lọ ṣe ní ilẹ̀ Nàìjíríà tó lọ kàwé tó ka school owó epo owó ata tí wọ́n fi ka ìwé at the end of the day wọn ò ríṣẹ́ ṣebí ká ní wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ni ṣebí gbogbo wọn ló máa ríṣẹ́ àmọ́ nígbà tí òṣìṣẹ́ òun lẹ fi máa rí mi tó máa lọ máa jalè òun lẹ fi máa rí mi tó fi jẹ́ wípé ìmí tẹ́ bá rí olè ló máa jà ìmí àlọ́ máa gọ̀kadà ìmí iṣẹ́ bírí sọ pé ló máa lọ máa ṣe ìmí àmà ta pure water a tún ti fẹ́ wọ bòmíì o ìmí àlọ́ máa ta pure water another place látún lọ yìí o another parking space látún wà yìí o ṣẹ́ tún ti ń rí ẹ rí pé lè tún yàtọ̀ sí tẹ̀ nǹkan ẹ wò ṣẹ́ ti rí ẹ ti rí ohun tọkọ síbẹ̀ ẹ ti rí bí àwọn ọ̀nà yẹn rí gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe sílẹ̀ lẹ̀ mo fẹ́ kẹ́ wo ilẹ̀ ńlẹ̀ yẹn dáadáa o tí bá bọ́lẹ̀ sí mo máa ṣó ẹ̀ fún wa mo máa ṣó ilẹ̀ ńlẹ̀ yẹn fún wa dáadáa àwa tá a bá wà nínú òyìnbó tá a wà ní òkè òkun mo mọ̀ pé àwa náà ti máa rírun nǹkan báyìí ní any country táwa náà bá wà but àwa tá a wà nílé tá a wà lórí ìkànnì ni mo fẹ́ ká máa wo gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ nílùú òyìnbó lókè òkun tí àwa ń rí
tẹ́yìn ò rí tó ń jẹ́ káwa máa pariwo wípé àní a gbúdọ̀ gba Yorùbá nation yìí sẹ́. Another one la tún ti wọ̀ yìí o. Pé a gbúdọ̀ gba Yorùbá nation yìí sẹ́ ẹ wò. Another section. Ìmí ìtúrè o ṣẹ́ ti rí. Páàkì kan rèé o. Páàkì kan rèé o ṣẹ́ ti rí. Àwọn kan ló tún wà lọ́ọ̀kan yẹn o. Ṣẹ́ ti ń rí. I always deny Nigeria in London. Said that I'm from West India. Ìyá mi. Ẹ wo ẹ̀yin èèyàn mi nílé ṣẹ́yìn náà ríṣẹ́ ẹ rí ṣẹ́ rí ẹ wo gbogbo àwọn nǹkan tó yẹ ká máa gbáládùn kínú wa máa dùn ta ló sọ pé a ò lè sọ ilẹ̀ Yorùbá ta ló sọ pé a ò lè sọ di ìlú òyìnbó ta ló sọ wípé àwọn èèyàn wa ò ní ọpọlọ tí wọ́n fi máa kọ́ àwọn oríṣiríṣi tẹ̀ ń wò yìí níbẹ̀ ta ló sọ wípé àwọn èèyàn wa wọn ò ní làákàyè wọn ò ní orí tí wọ́n fi máa kọ́ gbogbo àwọn nǹkan tá à ń rí yìí ẹ̀yin èèyàn mi ẹ sọ fún mi ta ló sọ pé àwa náà a ò lè ṣerú ẹ̀ ní Nàìjíríà àmọ́ wọ́n lè ṣe é àmọ́ ohun tí wọ́n máa jẹ ò lè jẹ́ kí wọ́n ṣe àwa la ò wá nígbà fún wọn àwa la ò ní gbà fún wọn pé tó tá bá ti wá gba ilẹ̀ Yorùbá gbogbo àwọn ohun tá a máa ṣe leléyìí a need láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ọmọ Yorùbá Ọlọ́run fún wa ní ọgbọ́n Ọlọ́run fún wa ní ìmọ̀ Ọlọ́run fún wa ní òye ṣẹ́ tí ń rí Ọlọ́run fún wa ní òye Ọlọ́run fún wa ní everything àwa la máa wá prove ẹ̀ fún wọn nígbà tá a bá gba ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ṣé lè yóò wù yẹn ẹ̀yin èèyàn mi ṣé lè yóò wù yẹn. If my food fall in the floor, I can still pick it and eat here. Chai. Yes, so my brother. My brother. Yes, so you are right, so. See, ìyá, ẹ jọ̀ọ́, mo fẹ́ bọ́lẹ̀, mo fẹ́ fi àwọn ìlà yẹn, mo fẹ́ fi hàn wọ́n. Kí wọ́n bá lè mọ̀ wípé. Kí wọ́n bá lè mọ̀ wípé because àhálà fẹ́ gba Yorùbá nation, àwọn kan ṣì ń jáde wọ́n dìtẹ̀. Wọ́n dìtẹ̀ pé yẹn máa ṣe kọ́sìn wọ́n dìtẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ wò ó ṣe ti rí ìlà tẹ́ ń wò yìí ẹ wo ìlà tẹ́ wò nílẹ̀ yìí ẹ wo èyí tó wà níbí báyìí ṣe rí wípé àyè wà láàrin yìí ẹ wo ìlà méjì ń bẹ yẹn ẹ wo ìlà méjì báyìí tí mọ́tò bá máa wọlé ó máa gba àárín yìí ó máa páàkì sí àárín méjì yìí ni ẹ gbọ́dọ̀ páàkì sórí ìlà blue tí wọ́n fi sí bíbá yìí torí wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe everything létòlétò another space lẹ́túrì tẹ́ bá máa páàkì ẹ ti rí ìlà yẹn ẹ ti rí ìlà lẹ́ ẹ ti rí bó ṣe ṣe lọ nìyẹn o ìwọ tó bá wá ń bọ̀ tó bá ń rìn bọ̀ tó ń páàkì bọ̀ ṣe ti rí ọ̀nà yẹn òṣìṣà ibẹ̀ yẹn ló máa gbà jáde ibi tó máa gbà wọlé ìrìnsẹ̀ ti rí pé à ń wọlé báyìí òun lélẹ́yìí a bá fẹ́ jáde òun ni òṣìṣà fẹ́ rí ṣe ti rí ẹ wò ó ṣe rí bọ́ ṣe àwọn ìlà yẹ́lò yìí àwọn yẹn ló máa direct yín ṣe rí àárò yìí ẹ wo àárò tó wà nílẹ̀ yìí ẹ ti rí àárò tó wà nílẹ̀ yẹn òun ló máa direct yín ẹ rí ibi tó kọjú sí ẹ ti rí ẹ wo àwọn ọmọ Yorùbá a ní láti wake up we need to do what we need to wake up ẹ wo everywhere bó ṣe fine kí lẹ feel kí ni thought yín about this what was your thought about this how will you feel tí ilẹ̀ Yorùbá bá rí báyìí báwo lẹ ṣe máa báwo lẹ ṣe máa rìn sí tí ilẹ̀ Yorùbá bá wà báyìí ẹ̀yin náà ẹ wo everywhere bó ṣe neat ẹ wo everywhere bó ṣe clean ẹ wo supermarket ẹ wo gbogbo ibi tí mo ti fi ń hàn wá látàárọ̀ ńgbà tá a ti ń bọ̀ ìgbà tí ẹ rí báwo lẹ́yìn náà ṣe feel ṣé wá fẹ́ sọ wípé àwọn ọmọ Yorùbá àní ọpọlọ àní làákàyè láti kọ́ irú ẹ̀ ni akúkú ní àmọ́ ilẹ̀ Yorùbá àmọ́ àwọn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Yorùbá yẹn àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Yorùbá yẹn wọn ò jẹ́ kí àwọn tí wọ́n ní ọpọlọ wọn ò jẹ́ kí àwọn tí Ọlọ́run fún ní làákàyè nílẹ̀ Yorùbá wọn ò jẹ́ kí wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kó ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe nítorí wípé kí ni wọn ò lè owó tó yẹ ká máa fi ṣe ìlú ká máa fi tún ìlú ṣe ká máa fi tún ọ̀nà ṣe gbogbo owó tó yẹ ká máa lò láti fi máa ran àwọn ènìyàn wa lọ́wọ́
ni wọ́n ń lò fúnra wọn, ni wọ́n ń lò fún ẹbí wọn, ni wọ́n ń lò fún ìran wọn. Nísìn wọ́n ti ń gbé ìbò 2023, wọ́n ti ń gbé ìbò 2023. Ṣẹ́yìn náà rí wípé a ní láti múra ká máa jẹ́ kó máa yé wọn wípé kò sí ìbò ní 2023. Orílẹ̀-èdè Yorùbá nation òun la fẹ́, wípé orílẹ̀-èdè Yorùbá òun ló lè ṣe o. Nǹkan tá a nílò gangan nìyẹn, nǹkan tá a nílò gangan òun nìyẹn. Ṣẹ́yìn náà ti rí, ṣẹ́ ti rí. Ìjọ́ tí mo bá tún lọ síbi ti parking space yẹn, irú parking space yẹn, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ máa kọ́ hòtẹ́ẹ̀, ẹ̀ máa kọ́ churches, ẹ̀ kọ́ factory, ẹ̀ pèsè iṣẹ́ fún àwọn èèyàn, ẹ̀ pèsè iṣẹ́ fún àwọn èèyàn, ẹ̀ ṣe nǹkan kan. Ṣé ẹ rí tẹ bá rí parking space yẹn, tẹ bá rí bó ṣe lọ àtòkè àti ìsàlẹ̀, ọwọ́ ṣe ní step by step, step by step. Ẹ mọ iye tí wọ́n make níbẹ̀ yẹn léde, ẹ mọ iye tí wọ́n make. My people, those places that my sister has shown. Mo ń bọ̀ mo rí comment kan bí báyìí ni. My people, those places that my sister has shown you guys feel security 100%. Bàbá mi, full security wà níbí báyìí. Àwa náà lè ṣe tá a bá gborílẹ̀-èdè Yorùbá fún full security. A lè ṣe nǹkan tá a lè ṣe ni, tí Ọlọ́run lè fún wa ṣe ni, cause ọgbọ́n wà, làákàyè wà tá a lè fi ṣe àwọn kinní yìí. Nǹkan tí a lè ṣe ni, nǹkan tá a lè ṣe ni, kí ló dé tá a lè ṣe? Àwa náà lè ṣe, full security wà. And so ta ló sọ fún yín pé àwa náà lè ṣe security? Ṣé rò bóyá gbogbo àwọn tí wọ́n wà ní òkè òkun yẹn, ṣé rò bí kò wù wọ́n kí wọ́n wálé ni? Ó wù wọ́n kí wọ́n wálé. Àṣemítì kan ní àná, mo bá bàbá kan sọ̀rọ̀, máa yẹn sọ̀rọ̀, ó ní tí wọ́n bá gba orílẹ̀-èdè Yorùbá, bàbá yẹn ní tí a bá gba orílẹ̀-èdè Yorùbá, ó ní àwọn àti àwọn ọ̀rí àwọn, England ni bàbá tí mò ń sọ yìí wà o, wọ́n láwọn àti àwọn ọ̀rí àwọn ti ní plan. Ṣé rò bóyá gbogbo àwọn nǹkan tí àwa ń ṣe níbí báyìí, ibo ló yẹ ká ti máa ṣe ká nílé dá? Gbogbo àwọn tọ́lọ́run fún lọ́gbọ́n, tọ́lọ́run fún lóye, níbo ló yẹ ká ti máa lo gbogbo àwọn ọgbọ́n yẹn? Ṣebí ilé wa ló ti yẹ ká ti máa lò? Àwa wá ń lo àwọn ọgbọ́n, àwọn ọpọlọ tọ́lọ́run fún wa, ibo la ti ń lò? À ń lò ní ìrìn àjò, à ń lò fún àwọn ìlú tí ò yẹ ká máa lò fún, nítorí wípé kí ni, a lè lọlé, ilé ò dáa. Torí pé a ò lè lọ sí ilé ò dáa. Ẹ ṣeun my brother, thank you very much. You can see everywhere. A lè lò nítorí pé ilé ò dáa. Tẹ́ ẹ bá rí, mo máa ṣì lọ ìrìn àjò bóyá next week. Tẹ́ ẹ bá rí àwọn hospital ibi tí wọ́n ti ń tọ́jú àwọn àgbàlagbà, tí wọ́n tún ń tọ́jú arúgbó, tí wọ́n ti ń tọ́jú àwọn èèyàn. Àwọn èèyàn, ẹ̀mí àwọn èèyàn ò ní máa sọnù bó ṣe ń sọnù nílẹ̀ Yorùbá yẹn. Àwọn èèyàn ò ní máa kú bí wọ́n ṣe ń kú yẹn. Wọn ò ní máa kú bó ṣe ń kú yẹn. There was full security in Nigeria before the advent of this politician. Àwọn èèyàn ò ní máa kú bí wọ́n ṣe ń kú yẹn. Báwo la ṣe wá fẹ́ ṣe? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Gbogbo àwa tá a bá ṣì ní ìgbàgbọ́ wípé wọ́n Nàìjíríà, kò ń sí nǹkan tó jẹ́ wọ́n Nàìjíríà mọ́. Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀. Ẹ máa bá wa share ètò yìí o. Ẹ máa bá wa pín, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín. Gbogbo àwa tá a ṣì ní ìgbàgbọ́ nínú wọn Nàìjíríà, àwa tá a ṣì ní ìgbàgbọ́ nínú wọn Nàìjíríà, ẹ jẹ́ ká lọ sun oorun mẹ́ta tẹ́dà sùn, ká mọ̀ wípé kò sí nǹkan kan téèyàn lè tún ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn mọ́. Ṣé ẹ fẹ́ gbọ́? Best doctor tó wà ní London, ọmọ ta ni? Ẹ lọ find out. Ọmọ Yorùbá ni, ọmọ Yorùbá ni. Irú gbogbo àwọn doctors yẹn níbí báyìí sìn, níbí báyìí aláwọn ọmọ Yorùbá, kódà olórí president wa ní Italy níbí báyìí Yorùbá ni bàbá yẹn, doctor ni wọ́n. Irú gbogbo àwọn bàbá yẹn, gbogbo wọn ni wọ́n fẹ́ wálé. Gbogbo bíbá yẹn sì wọ́n mú èmi àlè gbàgbé jáde. Ṣé rí gbogbo bí òkè mo ti gbé sí fẹ́ẹ̀sì ẹ̀jẹ̀ ń ṣe padà. Wàá máa ṣe fídíò rẹ lọ, mo fẹ́ lọ gùn kìíní. Ṣé ti rí? Ara ohun tí mò ń sọ nìyẹn. Irú gbogbo àwọn bàbá yẹn doctor ni gbogbo wọn ni wọ́n fẹ́ wálé.
gbogbo wọn ni wọ́n ní plan. Ìgbà tí mo ṣe ń bá president gan sọ̀rọ̀ lánàá, gbogbo wọn ni wọ́n ní plan pé nǹkan táwọn fẹ́ ṣe rèé, báwọn ṣe fẹ́ máa kógun wá sílé, báwọn ṣe fẹ́ máa treat àwọn èèyàn, everybody wọn ló ní plan. Gbogbo wọn ni bí ti sú, gbogbo wọn pátápátá òun ni bí báyìí ti sú. Each and every one of them, they have their plan. So every one of them ní inú wọn dùn. Ẹ ṣe rí gbogbo àwọn pákẹ́, gbogbo ẹ rí, ṣe ti rí. Each and every one of them ló wù wọ́n kí a padà sílé. Wọ́n ní tá a bá padà sílé inú àwọn á dùn. Àwọn ohun táwọn fẹ́ ṣe rèé, àwọn ohun táwọn fẹ́ ṣe rèé. So ẹ má jẹ́ ká rò wípé ẹ̀yin tá a bá gba Yorùbá nation ṣá lè dá ṣe ṣá. A ṣe mẹ́wàá. Síbẹ̀ yẹn àwọn tó gate ni. A ṣe mẹ́wàá. Tó gate lẹ́wọ̀n lọ́ọ̀kan yẹn ti rí. A ṣe mẹ́wàá. Sórí ibi tẹ́ wà yẹn ẹ sanwó kẹ́ tó kọjá ni. Ṣèbára ohun tó yẹ kí ìjọba máa ṣe nìyẹn. Ọ̀ní ṣe é torí o lè ojú, o lè mú. Telepass. Ní ìdìbò a máa sanwó every month because o ti ní card. Àwọn tó fẹ́ sanwó, àwọn níbi white yẹn. Ṣé ti ń gbọ́ ìyàwó yẹn. Ṣé rí gbogbo àwọn nǹkan tó yẹ káwa náà máa ṣe rèé. Ta ló wá sọ wípé òkè la tún lọ báyìí. Ta ló wá sọ wípé àwa ọmọ Yorùbá a ò lè ṣe. A lè ṣe jù báyìí lọ. A lè ṣe jù báyìí lọ. Tẹ́ ẹ bá rí gbogbo àwọn tí ó jẹ́ wípé àwọn èèyàn wa tí òkè òkun ti sú, tí gbogbo wọn ń gbàdúrà pé ká padà wálé, àmọ́ wọn ò lè jáde síta báwa ṣe ń jáde síta yìí. Àmọ́ wọ́n ń pè wá lẹ́yìn, wọ́n ń kí wa, wọ́n ní ká tẹ̀síwájú, ká má jẹ́ kó sú wa, wọ́n ní ká má jẹ́ kó rẹ̀ wá, wọ́n ní tá a bá gbalẹ̀ Oòduà gbogbo wọn làwọn máa support, gbogbo wọn làwọn ń padà bọ̀ wá sílé, gbogbo wọn làwọn fẹ́ wá fi ọpọlọ tí Ọlọ́run fi jogún fún wọn láti wá fi tún ilẹ̀ Yorùbá ṣe. Wọ́n ní téèyàn bá máa kú, á mọ ohun tó máa kú lé lórí. Ṣé ti ń rí? Pé téèyàn bá máa kú á ṣe kí ni? Á mọ ohun tó máa kú lé lórí. Ẹ̀yin èèyàn mi nílé. Àwọn bàbá yẹn ni táwọn bá tiẹ̀ wá fẹ́ pé àwọn padà wá sílé o, àwọn fẹ́ wá máa fi gbogbo nǹkan tọ́lọ́run fún wọn láti wá máa fi jà. Àwọn ò lè wá fi jà fún wọn Nàìjíríà. Láíláí never kò lè rí bẹ́ẹ̀. Àwọn ò lè wá fi jà fún wọn Nàìjíríà. Àfi káwọn ṣe kí ni? Àwọn bá máa kú fún ilẹ̀ Yorùbá. Àwọn á mọ̀ pé ilẹ̀ Yorùbá ni àwọn fẹ́ kú fún. Ẹ wo, ẹ má jẹ́ ká wò wípé àwọn tó ń gbowó supermarket lélẹ́yìí o. Ṣé ti rí? Ṣé eré ilé ìṣẹ̀lẹ̀ Nàìjíríà kí wọ́n máa háàkì wọn? Ṣé ti rí? Kò sí pé wọ́n ń lọ fàfún wèrè o. Ṣé bẹ́ẹ̀ ti rí àwọn tó ń gbowó nìyẹn o. Àwọn tó ń gbé owó nìyẹn o. Owó supermarket làwọn yẹn wá gbé yẹn o. Ṣé ti rí mọ́tò tí mo fi Nàìjíríà wọ́n á mú pankẹ́rẹ́, wọ́n á mú gbogbo ẹ̀, wọ́n á máa lé àwọn èèyàn lójú títì. Àwọn tó ń gbowó nìyẹn o. Àwọn asún. Ṣé ẹ̀yin náà ti ń rí ẹ̀yin èèyàn mi nílé? Ẹ rí wípé tá a bá gbalẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá máa dùn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lókè òkun tí wọ́n mọ bí system wọn ṣe ń work. A lot of them tí wọ́n mọ bí system wọn ṣe ń work. Ṣé mọ̀ wípé gbogbo wọn ló máa ní ọmọ sí road Ọlọ́run o. Òkè látún ti wà yìí o. A lot of them ẹ ti rí wípé kíní ìlà tí mo fi hàn wá nísàlẹ̀, ẹ rí pé ó wà lókè yìí náà. Ẹ ti rí báwọn èèyàn ṣe park. Ẹ ti rí. Ẹ rí wípé méjì ní ìlà blue yẹn. O gbọ́dọ̀ kọjá méjèèjì wá sí kejì. Ẹ ti rí. Orí ẹyọ kan ló máa dúró sí, lápá bí àti lápá lọ́hùn. À ń lọ sínú ilé àbí. Gbogbo supermarket yẹn lẹ máa rí. Ẹ máa rọra máa ṣe ẹ máa rọrẹ. A ti fẹ́ wọlé báyìí but mo kàn máa fi style. Mo máa fi style, máa fi show wa. Tó ti yé wa, mo máa fi style, máa fi show wa. A ti fẹ́ wọnú ilé báyìí. Bàbá mi Adéjọ ẹ káàbọ̀, ẹ bá wa share, ẹ máa share. Ṣé ti rí nǹkan tí mò ń sọ jẹ́ ló mask mi. Ẹ ti rí nǹkan tí mò ń bá wa sọ. Ẹ ti rí láyẹn, ẹ ti rí bí wọ́n ṣe park. Ẹ ti rí ìlà méjì yẹn nílẹ̀. Ẹ ti rí. Okay. So ẹ ti rí. Inú ilé la fẹ́ máa wọ̀ lọ báyìí. Ẹ máa bá wa share gbogbo ẹni tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ̀ṣẹ̀ wọlé. Ẹ ti rí. Torí pé ẹ rí wípé a lot of ọmọ Yorùbá á pọ̀ lókè òkun wọn. Tó ní kálukú dẹ̀ ní oríṣiríṣi experience. Tó ní kálukú ní a lot of experience. Ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín. Ṣé rí president wa Yorùbá tí mo bàbá wa yẹn tí mo lọ́ wà níbí. Ó ní patient kan
woman yẹn ó sick, gbogbo bí wọ́n ṣe ń ṣe therapy fún ọ̀n ráyè padà. Bẹ́ẹ̀ nìkan ṣe pé wọ́n nìyẹn pé òun mọ Dr. Dayo, kí wọ́n pe Dr. Dayo wá. Nígbà tí dáàdì yìí bẹ̀rẹ̀ therapy fún woman yìí láàrin ọ̀sẹ̀ kan, system ìyá yìí change, ó dìde, ó bẹ̀rẹ̀ sí ní rìn. Báwọn yẹn ṣe surprise ni ẹ pé wow, so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa bẹ́ẹ̀ yẹn ni wọ́n ní ọpọlọ, ni wọ́n ní òye, ni wọ́n ní everything. Supermarket láti ń wọ̀ lọ yìí o, ni wọ́n ní everything tí àwọn náà lè ṣe. Engineering in Nigeria, computer, mechanical engineering, agriculture. Bẹ́ẹ̀ ni bàbá mi, kò sí rọ́ńbẹ̀. Buongiorno. Ṣé ti rí? Inú ilé lẹ̀ ń wò yìí o. Ẹ ti rí everywhere báyìí. You can see everywhere, ṣé ti rí? Ẹ ti rí supermarket lẹ̀ ń wò yìí o. Ohun lẹ̀ ń wò yìí o. Mo mọ̀ pé gbogbo àwa tá a bá wà lókè òkun àti rí gbogbo nǹkan tó similar báyìí. Ẹ ti rí. Ìyá jẹ fẹ́ ra nǹkan ni. Ṣẹ́yìn náà rí. Ó dẹ̀ fine. So ẹ̀yin èèyàn mi nílé, ohun lẹ̀ ń wò yìí o. Àwa wí tán. Wọ́n á ní ká má jà fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ máa bá mi ṣépè, gbogbo ẹni tó bá ti láò ní rílẹ̀ Yorùbá gbà. Ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbàlagbà ni. Tó láwọ̀ ọmọ Yorùbá, a ò ní kúrò lóko ẹrú. A ò ní ṣe ohun tó wù wá. Ẹ máa bá mi ṣépè fún wọn pé irú ẹni bẹ́ẹ̀ kò ní rí orílẹ̀-èdè Yorùbá. Irú ọkàn bẹ́ẹ̀, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀, irú ènìyàn bẹ́ẹ̀ kò ní dé ilẹ̀, kò ní bá wa dé ilẹ̀ ìlérí. Torí pàwọ̀ sọ wípé kí tẹnikẹ́ni má dá àdẹ́lá fẹ́ gba ilẹ̀ anybody. Ilẹ̀ bàbá ọtí wà làwa jà fún. Come and visit Japan, my sister. Ẹ má worry, gbogbo bẹ̀ la máa dé ní ìta àṣẹjọ bẹ̀rẹ̀ ni. Ẹ wò, ẹ̀yin náà wò bí wọ́n ṣe to everything. Ẹ wò bó ṣe rí. Kò sẹ́ni tí ò lè wọ bí o. Ẹ ti rí àwọn parking space yẹn láti bí. Ẹ ti rí. Láti ìta. Ẹ ti rí. Ẹ ti rí. Ṣé rí bíbá yìí, kò sẹ́ni tí ò lè wọ bí o. Bírú bíbá yìí tẹ́ máa níyẹn. Wọ́n rí kinní kan. Ẹ wo kinní ta fẹ́ gùn yìí. Ìjọ́ kan tí mo fẹ́ kọ́kọ́ wọ kinní yìí, Ọlọ́run ṣe ni mo fẹ́ ṣubú. Ẹ ti rí bí mo ṣe fẹ́ gbé ẹsẹ̀ sí. Ẹ ti rí. Kinní yẹn ló ń gbé wa lọ báyìí, gbogbo ẹ̀yin tí ẹ̀ sí lókè òkun mọ̀. Báwa tá bá wà lókè òkun, àwọn náà ti rí gbogbo nǹkan báyìí lọ́dọ̀ títí wa. Ṣé ẹ ti rí? Àníjọ́ tí mo kọ́ gorí kinní yìí, kí ṣubú díẹ̀ ló kù, mo ní yé. Ẹ ti rí. Eléyìí ló gbé wa wá sísàlẹ̀ báyìí, òkè la wà tẹ́lẹ̀ o. Ẹ ti rí. Ẹ ti rí. A ní ìsàbàgbà ilẹ̀ Yorùbá, a ní a lot láti ṣe. A lot. We have a lot. Ẹ wo bí wọ́n ṣe ṣe gbogbo àwọn store yẹn lóríṣiríṣi. Ẹ wo bó ṣe ṣe gbogbo àwọn stores yẹn lóríṣiríṣi. Ẹ wo mọ́tò. Tẹ́ bá gbọ́mọ yín wá, tọ́mọ yín fẹ́ wá ṣeré, ẹ ti rá àwọn mọ́tò yẹn. Owó lẹ máa san o. Ẹ san owó sínú. Ó níbi tẹ́ máa open bẹ́ẹ̀. Ó níbi tẹ́ máa, ẹ ti rí kinní coins yìí. Ẹ ti rí kinní machine tó wà bẹ́ẹ̀ yẹn. Tọ́mọ yín bá ti wá, tẹ́ bá fẹ́ gbọ́mọ yín wá ṣeré, ṣe rí kinní yẹn, ibẹ̀ lẹ máa sanwó sí. Ẹ dẹ̀ máa gbé kan nínú àwọn kẹ̀kẹ́ tẹ́ bá láìkì. Tẹ́ bá lò tán ẹ̀ tún dá padà. Is that not business? Is that not business, my people? Is this not business? Ẹ gbọ́mọ yín wá ṣeré pé jẹ́ gbọ́mọ mi jáde o, ká wá ṣeré o, ẹ sanwó síbẹ̀ yẹn. Ẹ gbé anyone tẹ́ bá fẹ́ níbẹ̀, ẹ fi ṣeré. Ó ní hours tẹ́ máa lò, ó ní iye minutes tẹ́ máa lò, tẹ́ máa sanwó fún. Tẹ́ bá ti gbé, tẹ́ lò tán, ẹ tún ṣe kíni, ẹ tún dá padà síbẹ̀. Ẹ ṣé bàbá mi o. Can't we have something like this in our own country? Ẹ wo everywhere. Ẹ wo store. Ẹ wo everywhere. Look at everywhere. My people, please, let's wake up. Let's wake up. Let us to wake up. This is the time we need to fight for what belongs to us. Now or never. Now or never. Now or never. Ṣáàrí bíbá yìí, kò sẹ́ni tí ó lè wọ bí, o dúdú wọ bí, black wọ bí, olówó ò lówó ó máa wọ bí, ó fẹ́ ra nǹkan ó ra nǹkan ó máa wọ bí.
ọ̀n lè lé ẹ, kò sẹ́ni tó máa mú ẹ, wọn lè mú ẹ sí. Ṣé mo pa àwọn supermarket kan wà tó jẹ́ wípé tí ò tiẹ̀ dá tó yìí ní Nàìjíríà bí ẹ pé tẹ bá fẹ́ wọlé ẹ ṣé yìí tẹ̀ tiẹ̀ lówó lọ́wọ́ lẹ́fẹ́ sọ pé fẹ́ lọ sí irú bẹ̀ ẹ sọ fún mi, ṣé yìí tí ò sówó lọ́wọ́ yín lẹ́fẹ́ sọ pé fẹ́ lọ sí irú bẹ̀ imagine ẹ̀yin tí ẹ lówó lọ́wọ́ lẹ́fẹ́ sọ pé fẹ́ lọ sí irú bẹ̀, ṣẹ́yìn náà rí ẹ̀yin náà rí ṣẹ́yìn náà rí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ atẹramọ́ o. Ilẹ̀ Yorùbá tá a fẹ́ gbà yìí ó ṣe kókó o, ó ṣe pàtàkì o. Ẹ má jẹ́ ká fà sẹ́yìn, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ má jẹ́ ká wò wípé ṣá a lè ṣe kinní yìí ṣá, ṣé a ò lè ṣe ṣá bẹ́ẹ̀ ni bàbá mi Olúwagbémiga, you are right. Mo ti sọ tẹ́lẹ̀ pé tá bá ní irú supermarket yìí ní Nàìjíríà ó ti ẹ̀ wà tí ò ti ẹ̀dá tó yìí ó wà, àmọ́ àwọn tẹ́ ẹ máa rí ń bẹ àwọn olówó lẹ máa rí ń bẹ, àwọn tó ní fọ̀ntán lè kanná lẹ máa rí ń bẹ. Ṣẹ́ni tí ò tí rówó jẹun ló máa lóun fẹ́ wọrú supermarket yìí ní Nàìjíríà póun fẹ́ rajà but ibi báyìí anybody ló lè wọ bí, yálà ojú ọmọ mẹ̀kúnnù ní ojú ọmọ olówó ni. Ṣẹ́rò bí gbogbo àwọn ọ̀tà ló tẹ̀ ń wò yìí náà ni wọ́n lówó ni, gbogbo wọn kọ́ ni wọ́n lówó náà, but ẹ ò lè mọ̀, never, ẹ ò lè mọ̀, nítorí pé ìjọba ń san, wọ́n ń ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún gbogbo wọn, àmọ́ lówó jura wọn lọ, but ẹ ò lè mọ̀ nǹkan tẹ́lẹ̀ ìbá wọlé lè máa wò. Ṣé bí báyìí ẹ tí ra ọmọ kékeré tó máa ṣe tó bá lọ sí ọjà tó lọ ra bàtà 100 euro fún wa ni money, what is this? Mọ́mí wàá máa gbọ́, mọ́mí mi no piace questo no va bene così no piace, ó máa dà lé yín lára ni. A sọ fún pé lè yóò da òun ò láìkí ẹ, àfi kẹ́ lọ bàtà ọmọ kékeré 200 plus. Bẹ́ẹ̀ ni báwọn ọmọ yẹn ṣe ń rà nìyẹn. Ìwọ náà tó bá dẹ̀ mọ́ bí bó ṣe máa rà fáwọn ọmọ ẹ̀ torí tó bá wà ní school báyìí ó ní fẹ́ kí tàwọn ọmọ ẹ̀, ó ní fẹ́ kí tiwọn yàtọ̀, ó ní fẹ́ kí tàwọn ọmọ ẹ̀, ó ní fẹ́ kí tàwọn ọmọ ẹ̀ yàtọ̀. A tún ti ń gun òkè lọ báyìí, ó ní fẹ́ kí tàwọn ọmọ ẹ̀ kó yàtọ̀. Ṣẹ́yìn náà rí. Of course, even CCTV is everywhere. Bàbá mi, ta ló sọ pé àwa gan ò lè ṣe CCTV ta ló là lè ṣe ní Nàìjíríà? A lè ṣe náà, ó wà Nàìjíríà náà. A dẹ̀ ní láti jẹ́ kó ṣe kí ni kó wà everywhere. Àníṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe. Ẹ má jẹ́ kó sú wa ẹ̀yin èèyàn mi. Ẹ má jẹ́ kó rẹ̀ wá o. Ẹ má jẹ́ kó sú wa. Ẹ má jẹ́ kó rẹ̀ wá. Yorùbá nation yìí, a tiẹ̀ ti débẹ̀, a ti gbà á. A ti ṣe kí ni? A ti gbà á. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àjò lè dàbí ilé. We can do it even more than this. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà lókè òkun tó jẹ́ wípé ìmí ti lò 30 years, ìmí ti lò 40 years. Ṣe rí ìyá tá jọ rìnrìn àjò yìí, mo sì máa gbé wọn wá sórí ètò kí wọ́n wá sọ kí wọ́n wá bá wa sọ̀rọ̀. Àwọn ti wà bí láti 1993. Ọmọ 1993 gan ṣé kò ti máa bímọ nílé ọkọ ń sìn? Ìyá tẹ̀ ń wò yìí, ṣé ọmọ 1993 ò ti máa bímọ nílé ọkọ nísìn? Tí ògbó wọn dẹ̀ ń ṣe àwọn ò lè lọlé o, àwọn ò lè ṣe kinní kan o, Nàìjíríà ò sẹ́gun o. Ìyá yìí first time after 10 years tí wọ́n lọ sílé, wọ́n ròyìn nǹkan tó ju wọ́n rí. After 10 years tí wọ́n lọlé, wọ́n ròyìn nǹkan tó ju wọ́n rí. Imagine àwa sọ wípé yẹn nígbà Yorùbá nation gbígbà ni, a máa gbà ni, a máa ṣe kí ni, a máa gbà ni. Elédùmarè dẹ̀ máa fún wa gbà lágbára Ọlọ́run. Ṣé tún gbọ́? A tún ti ń bọ́lẹ̀ báyìí. A tún ti fẹ́ sọ̀kalẹ̀ báyìí o. Another section látún lọ yìí. Torí ìwọ tó bá múra re tó bá wọ bí, Ọlọ́run má jò sọnù. Ọlọ́run má yẹ kéèyàn sọnù. Bẹ́ẹ̀ parọ́, ebe gbọ́ níjọ́ tí àwọn bàbá náà jáde ńjọ́ yẹn tó ń wá mọ́tò kiri tó mọ ibi tí wọ́n páàkì mọ́tò sí. Torí everywhere máa jọra wọn ní ẹ̀ ní ìwọ tó bá wo kiri dáadáa ó lè mọ̀. In the
the face of the possibility of people who love Nigeria can change it. Hey, ẹ̀yin èèyàn mi nílé, kò sí nǹkan kan tí wọ́n lè change mọ́ Nàìjíríà. Ibo láti fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ ṣe? Wọ́n lè change ẹni wọn change ẹ látijọ́ yìí. Ẹ wo gbogbo àwa tá à ń support Yorùbá nation yìí, ẹ má jà fà sẹ́yìn o, ẹ má jẹ́ anything discourage wa, ẹ má tẹ̀ jẹ́ ká rí nǹkan tá a máa fi sọ wípé fẹ́ ṣe kinní yìí mọ́ o, àbí irọ́ ni o. Àwọn tí wọ́n ṣàìdí wa lẹ́yìn tẹ́ pé wọn ò fẹ́ gbé ojú síta wọ́n pọ̀, tó dẹ̀ jẹ́ wípé tá a bá gba ilẹ̀ Yorùbá tán, gbogbo wọn pátápátá ni wọ́n ń bọ̀ wá sílé láti wá establish, gbogbo wọn ló ń padà bọ̀ wá sílé láti wá dá one or two business sílẹ̀, gbogbo àwọn nǹkan tó ń jẹ àwọn èèyàn níyà láti wá dá everything sílẹ̀, gbogbo wọn pátápátá ni wọ́n ń bọ̀. So ẹ má jẹ́ ká ríro, ẹ má jẹ́ ká rò pé a lè ṣe jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé àwọn pípò yìí ti mọ̀ wípé àwọn ọmọ Yorùbá pé tá a bá dá dúró àṣe mẹ́wàá, pé àṣe kí ni àṣe mẹ́wàá, pé àṣe mẹ́wàá. So ẹ̀yin èèyàn mi, Yorùbá nation yẹn ẹ má jẹ́ kó sú wa. Ẹ ti rí, èmi ni mo mọ iye tí mo ná láti ọ̀dọ̀ mi wá sí city yìí. Ẹ̀yin náà ẹ wo everywhere, tọ́ílẹ̀tì lẹ́ ń wò yìí o, tọ́ílẹ̀tì supermarket lẹ́ ń wò yìí o, àwọn lẹ́ ń wò yìí o, ṣe ti rí ọ̀kíùsọ̀, ṣe ti rí ẹ wo tọ́ílẹ̀tì ọ ti tí àbí tọkùnrin ṣẹ́yìn náà ti rí, ẹ ti rí tọ́ílẹ̀tì lẹ́ ń wò yìí o, ibẹ̀ yẹn wà ń ṣiṣẹ́, àwọn handicap lélẹ̀ ẹ ti rí, wọ́n tún ṣe tọ́ílẹ̀tì fáwọn handicap lọ́tọ̀, ẹ ti rí gbogbo ẹ̀ lẹ́ ń wò yìí o, ó lẹ́ ń wò yìí o. Ta ló wá sọ pé àwọn ò lè ṣerú ẹ̀? Tàwọn ọkùnrin lélẹ́yìí o, àwọn ọkùnrin lélẹ́yìí Charles sábẹ́ ẹ ti rí, ẹ wò tọ́ílẹ̀tì lẹ́ ń wò yìí o, ẹ wo everywhere bó ṣe neat, ẹ wo everywhere bó ṣe fine ní supermarket. Ṣáyìn náà ti rí. So tá a bá pariwo pé Nàìjíríà ò dáa, bí ìlú yẹn ṣe rí ò tẹ́ wa lọ́rùn, ẹ ti rí pé a mọ̀ nǹkan tá à ń ṣe, a mọ̀ nǹkan tá a fẹ́, a mọ̀ ìdí tá a ṣe ń pariwo, a mọ̀ nǹkan tá a fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n máa jẹ ní ọrọ̀, a mọ̀ bí a ṣe fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n máa live, a mọ̀ bá a ṣe fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n máa live. Ẹ máa wò ara wọn kí ni mọ́tò yẹn náà rèé o, tẹ́ ẹ bá gbọ́mọ wá, tẹ́ ẹ fẹ́ bá ẹ kọ́mọ yín ṣeré, níbi tẹ́ ẹ máa sanwó sí, ẹ gbé ẹ fi jírò, ẹ fi ṣeré lọ, wọ́n á fi ṣeré bọ̀, ẹ tún dá padà síbẹ̀. Ṣé understand? So ẹ má jẹ́ ká fà sẹ́yìn o, ẹ má jẹ́ ká fà sẹ́yìn, ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àwọn mọ́dọ̀ fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwọn agitation tí wọ́n ń bú àwọn bàbá Fẹ́nifẹ́re, ẹ má bú wọn mọ́ o. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé tí kò bá nídìí mi ò ní sọ bẹ́ẹ̀, àmọ́ tó bá tó àkókò gbogbo wa la máa mọ bó ṣe ń lọ, gbogbo wa pátápátá la máa mọ bó ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ àwọn bàbá yẹn ẹ má jẹ́ ká bú wọn mọ́, ẹ má bú wọn mọ́, ẹ má bú wọn mọ́. Nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí inú wa dẹ̀ ń dùn sí gbogbo ìròyìn tá à ń gbọ́ nípa wọn. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi ṣe ètò yìí káwọn tí wọn mọ̀ kí wọ́n lè mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agitator ló jáde síta tó ń sọ̀rọ̀ tí wọn mọ̀ lot. Ẹ jọ̀ọ́ ẹ má bá wa pín káwọn náà kí wọ́n lè mọ̀ pé àwọn bàbá yìí they are with us. So ẹ má jẹ́ ká bú wọn, ẹ má jẹ́ ká ṣe kí ni, ẹ má jẹ́ ká bú wọn mọ́. Wọ́n wà pẹ̀lú wa, a lot of them, inú wọn ń dùn sí gbogbo nǹkan tá à ń ṣe, inú wọn ń dùn sí gbogbo nǹkan tá à ń ṣe. Àmọ́ mo sọ lẹ́ẹ̀kan, mo sọ lẹ́ẹ̀kan ní tí a bá fẹ́ ra electronics òun lẹ̀ wò yẹn media work, ẹ ti rí. Bàbá mi Ọlánrewájú, ẹ ṣeun, ẹ jọ̀ọ́ ẹ má bú wọn mọ́ o. It's like to sleep on the floor. Bẹ́ẹ̀ ni ìyá mi Àdìsá, no be small o, no be small thing.
You see everywhere bó ṣe neat. Everywhere bó ṣe neat. Look at it. And we are in Nigeria suffering. Then ní nǹkan kan bí o ṣe mọ̀ nǹkan tó fi ń live bí báyìí ni. Wọ́n ò ní anything níta ló. Owó ilé ni wọ́n fi ń live níbí. Kò sí nǹkan tí wọ́n ní níbí o tí bí báyìí tún fi wà okay báyìí o. Another section, another side látún lọ yìí o. Kò sí nǹkan tí wọ́n ní ní ìta ló ń bí o. Owó house rent báwọn èèyàn sanwó ilé. Òun ni wọ́n fi ń live. Òun ló fi máa ń jẹ́ pé ìwọ tó bá gbalé tó bá sanwó ilé. Àwọn onílé tó jẹ́ láńlọ́ọ̀dù wọ́n máa gbé ẹ lọ kóòtù ni. Òun ló fi ń live. Àtàwọn ìjọba tó ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú tax. Òun ni wọ́n fi ń live níbí. Ká má wá ẹ wò àwọn tí wọ́n ní kankan nílùú wọn tílùú wọn dẹ̀ rí báyìí. Kí wá ní káwa wá sọ? Kí ni káwa wá wí pẹ̀lú gbogbo ohun tá a ní gẹ́gẹ́ bí àwọn ọrọ̀ ajé nílẹ̀ Yorùbá? Mo sọ mi ìmọ̀ àwa tá a bá wà lórí ètò níjọ́ tí mo ṣètò ọjọ́ kan tí mò ń sọ̀rọ̀ tí mo ní èmi àti àwọn ọ̀rẹ́ mi kan à ń drive lọ́jọ́ yẹn náà ni lọ́kọ̀ ọ̀rẹ́ mi yẹn wá ń fi hàn mí pé Lady B pé kí n wọlé epo yìí o gbèsè tí wọ́n jẹ Nàìjíríà ló ń lọ báyìí o. Ó ní tó bá jẹ́rọ́ ni ká bọ́lẹ̀ lábá kí wọn lábá sọ̀rọ̀ ṣé mèsì tí wọ́n fún wa wọ́n ní of course màtí jẹ́ pàwọ́ tá a ní nǹkan àmọ̀wúlò ẹ̀ so táwọn bá jẹ wá lówó ìyẹn ò ṣe nǹkan kan náà a ní nǹkan àmọ̀wúlò nǹkan tá a ní a ní nǹkan a ò mọ ìwúlò nǹkan tí a ní ṣé wọ́n wá parọ́ ni ẹni yẹn sọ fún wa ó ní àfàǹkólò Nàìjíríà fàǹkólò mọ̀ nǹkan tó mean ó ní fuck your country Nigeria. Ó ní a ní nǹkan bọ̀ a mọ̀ wúlò ẹ̀ àwọn táwọn dẹ̀ mọ̀ wúlò ẹ̀ àwọn dẹ̀ lọ ń gbà àwọn dẹ̀ fi ń ṣe kí ni wọ́n fi ń tùlù wọn ṣe kò dẹ̀ ṣe pé a ò mọ̀ wúlò ẹ̀ àmọ́ àwọn ìjọba wèrè ta ní àwọn olórí wèrè ta ní. Which country is this? Italy ni ẹ ṣeun bàbá mi Stephanie, thank you. Italy láwa yìí o àmọ́ àwọn olórí wèrè ta ní wọn ò jẹ́ kí àwọn ta ní wọn ò jẹ́ kó yọ. Ìwọ tó bá ti rẹ̀ tó ti ṣe shopping tó ti táyà gbóbi tó tún máa jókòó sí ó ti rí o àbí bóyá ò ń dúró déèyàn ṣẹ́yìn náà rí ta ló sọ pé a ò lè ṣe nǹkan báyìí lórílẹ̀‐èdè títí wa? Says by who said so? A lè ṣe even more than this ìjọ tí ń bá ráyè màá tún gbé wa lọ sí kẹwàá lọ wo tí wọ́n tún pè ní open market o kẹwàá lọ wo bí open market tí wọ́n ṣe rí bí wọ́n ṣe gbogbo ẹ̀ létòlétò kò ṣe everywhere tí Nàìjíríà kọ́ dàrú káti ẹ̀ gbà pé òkè o supermarket ní bí àwọn bíbá ṣe kínní màá gbé wa lọ sí open market ẹ̀ tún rí bí open market ṣe rí kò ṣe pé everywhere kàn máa dọ̀tí arí yamayama ẹ̀ ní mọ́bí tẹ́ ẹ máa gbẹ́sẹ̀ sí ẹ máa sá kiri ẹ máa sá kiri so kí la wá sọ kí là ń sọ so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá a ti ń débẹ̀ ìgbà díẹ̀ ló kù ọ̀rọ̀ Yorùbá yìí ó máa ya a lot of people lẹ́nu ló máa yà lẹ́nu gbogbo àwọn tó ti ní ẹ̀yin kẹ̀ oníjẹ̀yẹ́ ni yín ẹ̀yin báwo kí lẹ fẹ́ ṣe kinní kan ìyá ń bo la tún lọ báyìí. Kò mí ni àwọn òyìnbó tá máa ń láì kéèyàn máa ṣe kinní kò mí. So òótọ́ dẹ̀ ni o. So ẹ̀yin ló mi nílé ṣẹ́yìn náà rí gbogbo àwọn tí wọ́n sọ pé yẹn àwa tá à ń ṣe Yorùbá nation àmọ́ nǹkan tá à ń ṣe o àmọ́ kinní kan o àmọ́ nǹkan tá à ń ṣe torí gbogbo nǹkan tá à ń rí yìí ó wù wá ká máa rírú ẹ̀ ní ilẹ̀ wa ó wù wá ká máa rí irú ẹ̀ lórí ilẹ̀ wa kínú àwa náà máa dùn so that we can be proud of our country we can be proud of where we come from we can say oh I'm from Yoruba land don't you get it? A lot of us ló lè proud pé ọmọ Nàìjíríà lòun torí bíbá ètò bá tẹ̀ tí gbọ́ pọ̀ ọmọ Nàìjíríà ní ẹ báyìí ó ní àwọn ibì kan níbi tó jẹ́ pé wọ́n ṣe meeting lórí Nàìjíríà tó ní wọn gbọ́dọ̀ fún Nàìjíríà nílé mọ́ a lot of things ń ṣẹlẹ̀ ní bíbá yìí
A lot is going on here. Oh, good for Nigeria anymore. Oh, good open accounts for Nigeria. Bola. Oh, good open accounts for Nigeria. Oh, good ṣẹlẹ̀ kí ló dé ṣé Nigeria nìkan ló dáràn ni. Ṣáwa nìkan ni. Ṣé àwa nìkan ẹ ti lílu kẹ̀kẹ́ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹ ti ní ọlọ́rẹ́ǹtì ẹ̀mí ọba ló tán wọn á tún dá padà. Ẹ ti rá àwọn ọmọ yẹn bọ́ ṣe ṣeré. Kí ló dé tá lè fáwọn ọmọ wa nírú àwọn láìfù báyìí? Táwọn ọmọ eléyìí tí wọ́n ṣe àwọn nǹkan báyìí ṣé wọ́n lórí méjì ni? Ṣé Lédùà kọ́ ló dá wọn náà ni? Ṣé Lédùà kọ́ ló dá wọn náà ni? Ọlọ́run ló dá wọn náà náà. Ọlọ́run ló dá wọn. Italy World of Design. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ẹ̀yin náà ẹ wo everywhere. Ẹ wo everywhere. Kọfí tá à ń ṣe. Báwa la ní kòkó. A lè ṣe kọfí mo fẹ́ràn sí €1.50. Ṣé tí ń rí? Kọfí la fẹ́ rà yìí kòkó tó jẹ́ pàwọ́ la ní. Ẹ wo kọ́tà rà ní €1.50. Ẹ wo €1.50 kọfí. Ẹ ti rí. Kòkó tó jẹ́ pàwọ́ la ní táàrí lò. Ẹ wo bá ṣe modernize ẹ wo. €1.50 ní ọ̀ṣẹ́ mọ́yé. Can someone tell me how much is €1.50 in Nigerian money now? Can someone please just tell me? Kẹ́wọ̀n nǹkan tààrà ní €1.50 o. Ṣé mọ́yé tó jẹ́ lọ́wọ́ Nàìjíríà nǹkan títí wá tàbọ̀tà wá tá a ní a ò mọ̀ wúlò ẹ̀. So what are we saying? Kí ni nǹkan tá a wá ń sọ dẹ̀? Kí ni nǹkan tá a wá ń sọ dẹ̀? Ṣẹ́yìn náà rí wípé a níṣẹ́ láti ṣe. A níṣẹ́ láti ṣe. Ẹ wòran. Where are you dear? Italy ni country tá wà yìí. Italy la wà yìí. Rome la wà. Níbí báyìí la wà ní Rome ní Italy. Ṣẹ́yìn náà ti rí gbogbo ohun tí mo fi hàn wá látàárọ̀. Ṣe rí pa a need láti kúrò lóko ẹrú. A need láti kúrò lóko ẹrú. Ìjà tá à ń jà yìí ìjà ẹ̀tọ́ wa ni. Ẹ̀tọ́ wa ni. Is our right. Lánàá tá a fẹ́ lọ take permission cause a ní rally wa ní June 12 next month. Ẹ̀yin tẹ́ bá wà ní Italy tẹ́ wà níbí àfi bíi paradise. Bẹ́ẹ̀ ni o bàbá mi pure joy. Paradise gidi ni. Nígbà tá a fẹ́ lọ gba permission ẹ̀yin tí ẹ bá wà ní Italy bí a ní rally ní Rome ní via San Giovanni láti fẹ́ ṣe rally yẹn. Ìgbà tí bàbá wa lọ bá wa gbàyè ní àná tí wọ́n pè mí wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ àwọn pé kí ló ṣẹlẹ̀ kí ló dé. Àwọn kan tiẹ̀ ń sọ wípé Biafra làwọn mọ̀ pé ó fẹ́ lọ pé no àwọn ò mọ̀ ti Yorùbá o. Wọ́n ní nǹkan táwọn kàn mọ̀ ní wípé àwọn Fúlàní fẹ́ràn da oko pé ṣé wọ́n ń pa àwọn èèyàn ni. Ṣáwọn máa ní wọn ò rí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa. Ṣáwọn máa sọ wípé wọn ò rí báwọn èèyàn wa ṣe ń kú àmọ́ wọ́n rí wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wa ni àwa náà dẹ̀ ṣe kí ni a dẹ̀ ṣàlàyé fún wọn. Ọlẹ́ni tó bá béèrè ọ̀rọ̀ ni òun náà ṣe kí ni ó ń fẹ́ díẹ̀ gbọ́ òun ló ṣe ń béèrè. Ṣẹ́yìn náà rẹ wo báwọn ọmọ yẹn ṣe ń ṣeré ẹ wòran ẹ wo báwọn ọmọ ṣe ń ṣeré ẹ ti rí. Ṣé eléyìí burú táwa náà bá mú àwọn ọmọ wa nílé tá à ń gbé wọn jáde pé ọmọ mi o ó yá ìwọ náà wàá máa live life òyìnbó o ó yẹ wọnú kí ní ẹjẹ́ àṣeré jáde o ẹ jáde síta o ó yẹ ẹjẹ́ àṣeré jáde o. Ṣé àwọn ọmọ tí wọ́n ń ṣeré tí wọ́n ń gbé jáde yìí tí wọ́n ń tọ́jú wọn yìí ṣé wọ́n lórí méjì sáyé àwọn ọmọ tiwa ni? Wọn ò lórí méjì náà. Almost 1,000 naira. Ẹ ṣeun bàbá mi Stephanie Emmanuel. Ẹ ṣeun bàbá mi. Almost 1,000 naira ní kọfí tẹ́ẹ̀kọ́ rárá mú yẹn. Òun ni òṣèyìn náà ti rí. Wọ́n tẹja ẹyọ kan báyìí sìn. Ṣẹ́yìn náà rí. Ẹ rí i pé àwọn èèyàn wá ń jìyà ńlẹ̀ gan. Ẹ rí i pé ìyà ń jẹ àwọn èèyàn wa gan tí ò ṣe kékeré. Ìyà ń jẹ wọ́n gan o. Ìyà ń jẹ àwọn èèyàn wọn gan o. Ok. Ẹ já máa lọ. Ṣẹ́yìn náà rí. Ẹ̀yin náà ẹ wò ó. Ẹ wòran. Àwa la ní kọfí o.
àwọn kòkó òun lẹ́rí tí wọ́n fi ń ṣe kọfí o àwa tá a ní ẹ wo bí ìlú wa ṣe rí wo bí ìlú wa ṣe rí rádaràda ẹ wò ó ẹ rí i pé ìyà ń jẹ àwọn èèyàn wa nílé ìyà ó ń jẹ àwọn èèyàn wa nílé àwa tàdé wà lókè òkun yìí a ti rí tó ìdí tá a ṣe ń pariwo nìyẹn pé ilé ti tó lọ ẹ jẹ́ káwa náà ká ṣe kí ni ẹ jẹ́ ká relé wọ́n ní ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé ó tún yá ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan orokoroko kó gbàgbé ilé ẹ wò ọba ètò gíláàsì lọ ṣẹ́yìn náà rí look at everywhere ìyá ẹ fẹ́ ra ṣùù ni ok èlò lélẹ̀ ìbádé 30k ó dẹ̀ fáyàn kí ló dé tẹ̀ lọ ra máka inú mo kò fẹ́ lè fún ìwọlé ṣẹ́yìn náà rí ẹ rí gbogbo owó tá à ń rí ń bí ẹ má jà parọ́ tanra wa ibi là ń ná sí ẹ wo bàtà yìí ẹ wo iye tó wà ń bẹ̀ 30 euro ṣe mọ iye tí 30 euro jẹ́ lọ́dọ̀ wa ẹ ò ṣe ti rí ẹ ti rí 30 euro ṣe mọ iye tí 30 euro jẹ́ lọ́dọ̀ wa ẹ wo bàtà ẹsẹ̀ mi yìí ẹ ti rí mákà ni o 170 euro ẹ mọ iye tí 170 jẹ́ lọ́dọ̀ wa ẹ ò ti rí bàtà ẹsẹ̀ mi ẹ mọ iye tí 170 jẹ́ lọ́dọ̀ wa ẹ rí 30 euro ẹlòmíì ara bàtà 250 euro ẹ mọ iye tí 250 euro jẹ́ ẹlòmíì ara common bag ẹ mọ iye tí wọ́n tà á so gbogbo bá a ṣe ṣiṣẹ́ tà ṣe gbogbo ẹ̀ ń bí ibi náà la tún padà ná gbogbo ẹ̀ sí òun làwọn tí àwọn náà fi ń ṣe kí ni tó fi ń build the country wọn wáyé tà ṣe kókó tá a bá tiẹ̀ la fẹ́ máa ṣiṣẹ́ a fẹ́ máa jìyà káwọ́kú lọ máa jìyà nílé wa tá a bá ṣiṣẹ́ tá à ń sọ táàtì àbí tá à ń ra nǹkan wọn àmọ́ pé lè wa la ti ń rà ṣẹ́yìn náà rí so ẹ̀yin èèyàn mi nílé ẹ jẹ́ wake up o this is time for us to fight for what belongs to us ṣẹ́yìn náà rí this is time àsìkò tá a ní láti ṣe kí ni láti jà fún ohun tó jẹ́ ẹ̀tọ́ wa àsìkò ẹ̀ láwà yìí o so ẹ má jẹ́ ká ṣe kí ni ẹ má jẹ́ ká slack at all ẹ má jẹ́ slack o ẹ má jẹ́ ká slack mo kí gbogbo ọgbẹ́ yín tẹ́ tí ń wò wá láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ má bá mi share program yẹn jọ ẹ má bá wa share mo kí gbogbo ẹ̀yin tẹ́ tí ń wò wá látàárọ̀ o tó bá ti ra aṣọ bóyá o fẹ́ test aṣọ ni kò size yẹn ó ti rí ibi tẹ́ ti máa change rí tẹ́ ti máa yẹ aṣọ tẹ́ wọ̀ ibi tẹ́ ti máa yẹ̀wò ni òun lẹ́ ń rí yẹn ibi tẹ́ ti máa yẹ̀wò nìyẹn ṣe ti rí so ẹ ti rí everywhere ẹ wo bó ṣe ṣe gbogbo ẹ létòlétò ìbò lẹ́wà ó dẹ̀ fine ó fine so òun lẹ́yìn náà ti rí yẹn o ẹ̀yin èèyàn wa nílé òun lẹ ti rí yẹn o k'Elédùmarè kó ṣe kíni kó ṣàánú fún gbogbo wa k'Ọlọ́run gbà wá ẹnìkan pé bóyá wọ́n fẹ́ dá sétò ṣàmà lè gbá kọ́ ní ìta wàyí bọ́tà bá ti ń lọ bí àtà bá ti wà nínú mọ́tò no inú báàgì yẹn ló wà so okay pastor ló pè mí màá respond later so òun lẹ ti rí yìí o ẹ rí gbogbo ẹ bó ṣe fine ẹ rí gbogbo ẹ bó ṣe sweet ẹ̀yin èèyàn wa ẹ ti rí so let's stop fooling ourselves by saying Nigeria will work ẹ má jẹ́ ká máa fool ara wa ká sì máa ní ìgbàgbọ́ pé yẹn Nigeria máa work ìsàlẹ̀ lẹ́wọ̀n ìsàlẹ̀ yẹn o òkè láwà yìí o ẹ ti rí everywhere you can see everywhere báwo nínú yín ṣe dùn ká bá nírú eléyìí ní orílẹ̀-èdè Yorùbá tí ò dẹ̀ ṣe pé bóyá àwọn kan ni wọ́n máa lẹ́tọ̀ọ́ láti wọbẹ̀ tó jẹ́ pé everybody ló máa lè wọbẹ̀ láti ra anything tí wọ́n bá fẹ́ rà tó jẹ́ pé anybody ló lẹ́tọ̀ọ́ sí láti wọ everywhere
kò ní jẹ́ pé bóyá àwọn kan ló máa lè wọlé, àwọn kan ni wọn ò ní lè wọlé. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ṣe kíni, ẹ jẹ́ ká dúró. Yoruba nation no going back. Oduduwa nation is our promised land. Gbogbo aládùn máa débẹ̀ lágbára Elédùmarè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé tẹ́ tí ń wò wá, tẹ́ tí ń gbọ́ wá, gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Ẹ má jẹ́ kó sú wa o, ẹ má jẹ́ kó rẹ̀ wá o. Àwọn èèyàn wa lókè òkun ní everywhere, UK ni, US ni, Italy ni, Spain ni, France ni, Libya ni, all over ní diaspora, they are ready to come back home to come and establish. So ẹ má jẹ́ kó sú wa, ilẹ̀ Yorùbá máa dùn jẹ́lẹ̀ yìí lọ. Gbogbo wọn ti mọ̀ wípé àwa Yorùbá tá bá ti la fẹ́ ṣe nǹkan a máa ṣe. Tá bá ti sọ pé kíní yìí òun la fẹ́ ṣe, ó di dandan ká ṣe kíni, ó di dandan ká ṣe. Ìdí tẹ́rù fi ń bá gbogbo wọn nìyẹn. Bí a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, wàhálà wà l'Aso Rock. Wàhálà yín ò dẹ̀ ní parí tí Nàìjíríà fi máa break by the grace of God. So shall it be. So ẹ jẹ́ ká fọkàn balẹ̀, ká máa tẹ̀síwájú, ká máa ṣiṣẹ́ lọ. Gbogbo ọ̀nà tẹ́yìn náà bá mọ̀ pé lè fi ran gbogbo àwọn tí wọ́n ń ṣe agitation yìí lọ́wọ́, àwọn tó jẹ́ olóòótọ́ ènìyàn ní o. Àwọn olóòótọ́ ènìyàn, ẹ jẹ́ ká ṣe kíni. Let's support them. Let's encourage them. Ẹ jẹ́ ká ṣe. Ìwọ tó bá mọ̀ pé flyer lágbára ẹ ká, sticker lágbára ẹ ká, aṣọ lágbára ẹ ká, fìlà lágbára ẹ ká, banner ni, flag ni, ẹ ṣe, ẹ send sí wọn. Tẹ́ bá mọ̀ àwọn tí ẹ fẹ́ send sí, ẹ pè wá. Tẹ́ bá ti ṣe, àdúrà rẹ̀ ti yín lọ bá wọn. So ẹ má jẹ́ kí gbogbo wa, ẹ má jẹ́ ká relent. Ẹ má jẹ́ ká ṣe kíni, ẹ má jẹ́ ká relent. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Oduduwa nation ó ti ṣeé ṣe o. Ayọ̀ ní gbogbo wa fi máa délé o. Lágbára lọ́wọ́ Ọlọ́run. A ò dẹ̀ ní ṣe àṣetì. Àṣeyọrí la máa ṣe. A ṣe àṣeyege. Ìbànújẹ́ ò ní jẹ́ ti gbogbo wa o. Ẹ ṣeun o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Yorùbá. Kí n tó wá máa lọ, mo fẹ́ fi àkókò yìí sọ fún wa pé ẹ jọ̀ọ́, pàápàá jùlọ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Pàápàá jùlọ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa, gbogbo àwọn bàbá Afẹ́nifẹ́re, ẹ má jẹ́ ká bú wọn mọ́ o. Ẹ má jẹ́ á bú wọn mọ́. Ẹ jọ̀ọ́, inú wa ti ń dùn, wọ́n ti ń impress wa. Bí wọ́n ti ẹ̀ lè jáde síta, wọ́n ti ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìṣọ̀ṣọ́rìn níta, ẹ̀yin ẹ fi wọ́n sílẹ̀. Àmọ́ ohun tó ń ṣẹlẹ̀, wọ́n ní who no go no no. Àwa tá a mọ̀ ẹ jọ̀ọ́, bàbá ti ráwọn tí wọ́n ń bú wọn. Ó ní ìyàn kan tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀, tó dẹ̀ jẹ́ wípé àwọn ni wọ́n ṣe tí a ò dẹ̀ ní tí ì sọ torí wọn ò tí ì fún wa láǹfààní láti pé ká bọ́ ọ̀sẹ̀. So ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká bú wọn mọ́. Á ṣe é ṣe fún wa o. Lágbára lọ́wọ́ lóògbé alámàdélé. Inú wọn dùn sí gbogbo nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ ká túbọ̀ máa tẹra mọ́. Ẹ jẹ́ ká túbọ̀ máa ṣe. Elédùmarè á gbà fún wa o. A ò sì ní ṣe àṣetì. Lágbára Ọlọ́run. Àṣeyọrí la máa ṣe. Ilẹ̀ òmìnira tí gbogbo wa jọ ń lé yìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ayọ̀ la fi máa dé ilẹ̀ ìlérí o. Ó dẹ̀ fine, simple talk. Ayọ̀ la fi máa dé ilẹ̀ ìlérí o. A ò ní ṣe àṣetì. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ pé ó ti ṣeé ṣe. So mo rí yín náà o. Tí a bá tún ní àkókò, bóyá títí ìrọ̀lẹ́ àtúnjáde síta. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o. Mo kí gbogbo wa o. Orúkọ tèmi ò yí padà. Èmi ọmọ yín náà ni Lady B, Lady Best. Akéde fún gbogbo àwọn ọmọ Yorùbá. Elédùmarè á máa fún wa ṣe. Ẹ ṣeun o. Kẹ́ ẹ ní nice day. Mo appreciate, mo celebrate gbogbo wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó dìgbà kan náà.